tó ọlọ́run elédùnmọ́rí ọba ògóògo ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé agbẹnimọ́dẹ̀yìn afọ́nimáṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá àní ìlẹ́yẹ àgbàgbà tí ń gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà. ìbà wa kọ́ ní obìnrin àwọn akáṣọlérí mọ̀rẹ̀rù obìnrin bàǹbàǹ tán yanyan afẹ́jẹlẹ̀ tí so kùtùkùtù mọ́wọ́ ìbà yín o àrògbà aṣọ má balẹ̀ láàlú ògiri òkú dọwọ́ rẹ òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ọ̀bádásọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímí sunmi láàárọ̀ yìí sùn fún ẹbọra sí jẹ́dá tó pa ẹ̀sùn mọ́sẹ̀mí mọ́sẹ̀lẹ̀ Yorùbá mọ́jì kọ́rọ̀ wá dàrú nílẹ̀ Yorùbá mọ́jì káwọn ọ̀tá tẹ̀yìn gbèrú wá ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọ̀dọ́ rẹ mọ́jì àṣẹ ọ̀tẹ̀ mọ́jì àtọ́jú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jì ẹ̀gùn ayé mọ́jì ogún alẹ́sẹ̀ mọ́jì àjì sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jì àtẹ ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ mọ́jì àbárò wọn tó. ọ̀rọ̀ náà àtúnwá lónìí a ṣe ó tọ́jọ́ mẹ́ta kan tá a wá sórí ìkànnì gbẹ̀yìn a ṣe prógráàmù kan bíi ijọ́ mélòó kan sẹ́yìn tá a sọ̀rọ̀ nípa ìfòfin de olóyè Sunday Igboho pé kó má wọlé Kwara tí wọ́n ní gómìnà sọ pé gọ́vnà Abdulrazak Abdulrahman tó ní nǹkan gbogbo tí bá ń jẹ́ olóyè Sunday Igboho àbí àtàwọn akẹgbẹ́ wọn tó jẹ́ ìrù ẹkùn wọn ò gbọ́dọ̀ wọ̀ pínlẹ̀ Kwara wá pé àwọn gbọ́dọ̀ jápẹ́tẹ́ ẹsẹ̀ wọn bẹ̀. bá a tó ti wá rí gbọ́ padà pé gọ́vnà ti ní òun ti fún ara òun ti reach out sí olóyè Sunday Igboho pé kò rí bẹ́ẹ̀ o pé kò rí bẹ́ẹ̀ pé kólóyè ò máa bọ̀ kódà fún ara àwọn làwọn ó ṣe àtẹ́wọ́gbà àlejò olóyè Sunday Igboho. inú wa dùn fún ìròyìn tá a gbọ́ yìí inú wa dùn gẹ́gẹ́ because kò wá báwọn ará Kwara ṣe ń pariwo pé nǹkan ṣàwọn wọ́n ní ara ẹni ní òsì kìíní kan ìyẹn ní òsì kìíní kan pé a lè fi wá láàárọ̀ lásán a lè mọ wípé Kwara North Central náà wà ṣùgbọ́n pé ẹ̀yà Yorùbá tó wà ń bẹ̀ bíi 90% ni 90 or 95% àwọn ẹ̀yà abẹ̀ Yorùbá ni wọ́n ká gbà pé Yorùbá jẹ́ 90 or 95%. tẹ́ bá wo entire population àwọn 10% tó kù àbí 5%. nígbà tí Yorùbá ti lè dominate wọn yẹn yàgbà pé àwọn náà Yorùbá ni wọ́n torí gbogbo wọn èdè Yorùbá ni wọ́n fi máa communicate lórí ilẹ̀ yẹn. tẹ́ bá dẹ̀ wò náà ìpínlẹ̀ Kwara tó jẹ́ general language wọn Yorùbá language ni apart from èdè òyìnbó tó jẹ́ general language Nàìjíríà. èdè tí wọ́n fi ṣe káràkátà lórí ilẹ̀ ìpínlẹ̀ Kwara èdè Yorùbá ni. so ó túmọ̀ sí pé ilẹ̀ Yorùbá ní Kwara. ìdí náà tó lóyè Sunday Igboho fi wò pé àwọn ọmọ ìyá wa tó wà ní apá ibìkan ẹ jẹ́ ká tó kàn sáwọn náà lórí ọ̀rọ̀ ààbò. gbọ̀gbà tí gómìnà yarí gómìnà gan èdè Yorùbá làwọn gan ń sọ lẹ́nu ní gómìnà bó ṣe jẹ́ pé Fúlàní ni wọ́n bọ̀ èdè Yorùbá làwọn náà sọ. gbogbo wọn dẹ̀ ti sọ nísìnyí pé tó lè bá ń bọ̀ àwọn fúnra ara àwọn làwọn ó ṣe agbátẹrù ìgbàlejò olóyè Sunday Igboho. lẹ́nu ìyá wa tó sọ̀rọ̀ ńgbà yẹn pé òun bẹ tó ń fi omijé sọ̀rọ̀ pé kí gómìnà kó ṣàánú àwọn kó jẹ́ kó lóyè wá. ìyá yẹn náà padà wá sórí ìkànnì yìí wá sọ tẹnu wọn pé àwọn fẹ́ kó lóyè pé inú àwọn dùn bí gómìnà ṣe pàmìtì olóyè láti wá sí ìpínlẹ̀ Kwara. ẹ gbọ́ lẹ́nu ìyá wa. tó ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ìyá wa yìí nípa wíwá olóyè Sunday Igboho àkàtì ìmọ̀jọ́ tó jẹ́ ni àti ìmọ̀jọ́ tó jẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé olóyè ń bọ̀. ẹ̀yin ará Kwara ẹ lọ fọkàn balẹ̀ n tó mú olóyè lọ sí Kogi
lọ yọjú sáwọn èèyàn wa tó wà lọ́hùn wọ́n ń bọ̀ wá yọjú sẹ́yìn náà lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo kùdìẹ̀kudiẹ tí sì ṣẹlẹ̀ ìpínlẹ̀ Kwara ọlọ́ba yóò bá dá ọwọ́ rẹ̀ dúró ìyẹn lọ bẹ́yẹn. Ìkejì tí mo fẹ́ mú wá ni pé mo rí àwọn kankan ọmọkùnrin kan ọmọbìnrin kan wà tipẹ́tipẹ́ tí Fúlàní ni tí wọ́n máa tako àwọn ìwà táwọn èèyàn wọn máa wù tí ò dáa. Èyí ni ó wà jẹ́ kí èmi náà sọ fáwọn èèyàn mi lẹ́nu pé tẹ́ ẹ bá rí tí Fúlàní máa ń sọ fún yín pé àwọn gan náà wọ́n ń jí àwọn gbé kódà wọ́n jí àwọn èèyàn àwọn gbé irọ́ ni ẹ má listen sí irọ́ funfun ni ó nídìí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n gbé Fúlàní kí ni ìgbésẹ̀ tí Fúlàní gbé ókè o àwọn ajínigbé tán jẹ́ Fúlàní wọ́n wá jí Fúlàní ẹgbẹ́ wọn gbé wọ́n wá béèrè ransom. Ìgbésẹ̀ wo làwọn èèyàn àwọn Fúlàní gbé lórí àwọn èèyàn wọn tó kidnap èèyàn wọn? Ẹ béèrè question yìí lọ́wọ́ wọn lẹ́ẹ̀fì mọ̀ pé irọ́ ni wọ́n ń pa. Wọ́n máa ta àwọn èèyàn so that ẹ máa lè accommodate wọn ẹ lè pity wọn tí wọ́n tún fi ráyè wọlé sí yín lára. Nǹkan méjì ẹ̀kọ́ méjì mo kọ́ lára wọn lé ayé mi tí mo wá. Free giver Fúlàní ni o ẹ lè bùnyàn lẹ́bùn ẹ lè ṣe gift fún yàn tó Fúlàní láyé. Fúlàní a máa give gan tá bá fẹ́ mójú yín málẹ̀ tá bá wọ ìlú kan wọ́n kọ́kọ́ wá baálẹ̀ yín kan wọ́n mọ̀ pé alátẹnujẹ làwọn baálẹ̀ àtàwọn ọba àwọn ọba tá a ní irú ọba Olúwo yìí irú ọba Olúwo Ràṣídì Olúwo tó bá rẹ́ni bùn lówó pé òun fẹ́ kó gbogbo ẹ̀táyà ilẹ̀ Yorùbá àwọn fẹ́ kún ọ lẹ́rú yóò ta ilẹ̀ Yorùbá tí ó gbowó sápò. Báwọn kan ṣe nínú àwọn ọba yẹn nìyẹn o tó jẹ́ pé wọn ò rẹ́ anybody àfi bó o ní òkèlè tí wọ́n ṣe máa pọ́n ìró ẹ̀yà bẹ́ẹ̀ ni. Now Fúlàní ó wà sórí ilẹ̀ yín tá bá ti lè bùn yín ní màálù báyìí gbẹ̀m ẹ ti wọ̀ nìyẹn. Àwọn sì ní wọ́n mọ báwọn bá wá ṣe wíìkì tó nípa ìjẹkújẹ tó bá ti di ìtàdógún wọ́n tún mú nǹkan míì wá pé bàbá à ń kọjá lọ lẹ́kùn lẹ́yìn nìyí àdá sálámọ̀ sí yín agbódógbó tẹ̀ ń wò yìí àbá ìfẹ́ sáré àwọn ẹran ẹ̀yìn lẹ́ni tí bá ti ń bímọ ẹ̀yìn lẹ́ẹ̀ máa ta ọmọ rẹ̀ àmọ́ báyìí mójútó wọ́n tún bọ̀ bá lẹ́yìn ìfẹ́ ti fún mọ́ọ̀lù bó lọ́bọ̀ sí ní ta àwọn aráàlú rẹ̀ níbi ìjẹkújẹ. Ibi táwọn èèyàn wá ti ń wọ kóló wọn nìyẹn o dọ́là ọ̀sẹ̀ àwọn èèyàn sì ń wọ kóló wọn ọmọ kan wá sórí ayélujára ní òun pẹ̀lẹ́ ní Ibrahim ń sọ pé tí èèyàn bá sómi kan Fúlàní ni títọ̀ bá sómi kan Fúlàní ni. Lady yẹn wá dá lóhùn ẹ máa gbọ́n tí lady yẹn fi dá lóhùn ẹ sì gbọ́n tó gangan fúnra rẹ̀ tó fẹnu ara rẹ̀ sọ. To be sincere, in this country, we the innocent Fulanis, the challenges that we are facing, it is like uncomparable to the others, seriously. Like, for instance, now I'm here in the bush, like following my cows, and my fear, my big fear now is to not meet that bandit, you know? And like some people now in the town are always blaming all Fulanis are the same. While in the bushes, we are facing the challenge. That bandit, they are pursuing our cows, kidnap our brothers, and ask for a ransom. Ibrahim, I'm making this video today not out of hate on you. I'm making this video respectfully to talk about national problem, national security, national development. I really don't have the time and energy to beef you, okay? I'm a student. Tomorrow we're starting exams. I'm in the university. And this is my handout. I must finish reading this handout because I have this course tomorrow to be specific. But out of love for the country, I have to respond to you. I'm only responding to you, but definitely not attacking you. Okay, without further ado, let's get into the post. Now, what really intrigued me to respond to you is your first point. You said that Fulanis suffered the most in this crisis. Now, I want to ask you, what tools are you using to measure the pain, the suffering between the Fulanis and the non-Fulanis? What made you think that Fulanis are suffering more than the non-Fulanis? Because the last time everybody checked, Fulanis as a tribe are the most privileged group of people in the entire nation. Anywhere we go, we are accepted. That is why we have Fulbe, Osun State, Fulani, Enugu, Fulani, Sokoto. Yes, it's because we're accepted and privileged.
Also, at the hierarchy of power, Fulani elites are at the top. Okay, out of 19 governors we have in the northern Nigeria, we have 11 Fulani governors. And some people will argue it's 10. However, whether 11 or 10, the fact still remains that that is the highest across every other ethnic group in the entire nation. We also have the Caliphate, who is the who spearhead the religious and the Islamic religious, which is like the major religion here, and also the cultural, which is the Fulani. Fulanis are the second largest ethnic group and the most powerful ethnic group in the northern Nigeria. Also, now let's come to ethnic organization. We have Kautanhore, we have Miyetti Allah. These groups dedicate themselves to help the Fulanis. So why we have a lot of tools and resources to make our lives better? Why are we still victims? Like, this is literally we. If we say Fulani suffer the most, this is literally we just victimizing ourselves and gaslighting other people. Every ethnic groups in Nigeria does not have the privileges that the Fulanis has. So if you are not using the privileges that you have as a Fulani person, it's not anybody's fault. Also, you named concerns. I just want to say that the problems that Fulanis has is an internal problem, which is cow rustling. It happens everywhere, all over the ethnic groups in the country. Okay, Baggy people have their own internal problem. The Yoruba people, in fact, due to land grabbing, due to land problems, Yoruba people set actual legal systems to help them resolve land problem. Why is Fulanis not creating system of legal systems to help them in times of needs like this? So don't come and cry to other people when you have all the resources it takes to live fine. Also, the IPOP group, do you know what they are doing in the southeastern Nigeria? They are very destructive, but you will never see a Biafra man coming out to say, see what IPOP people are doing, because it is not a national problem. This is an internal problem. This is Igbo Wahala. So they are dealing with it themselves. All right. So what you are doing, what you are saying is basically internal problem. Okay, Fulani is rustling another person's cow, another Fulani cow is an internal problem, and like we are Nigerians are not the one you should be calling upon. You are not even supposed to be telling people about this, because shame on us then if that is the case. To call on the Miyetti Allah people, Kautanhore, we have the Jonguros, our local chiefs. Let them resolve it, but definitely not. Don't come out and try to gaslight people. So your post dismisses the pain of other people, which is gaslighting, is why I made this video. Okay, you cannot say who is inflicting the pain on the Fulanis, the pain that Fulanis are suffering, who is inflicting it on them? It is Fulanis themselves, whether directly or indirectly. 30-50 years ago, when Fulanis are not causing harm to the indigenous people, did they attack them? Did they attack? Everybody was living in peace. Fulanis has cows, the indigenous has farm. When it is time for harvest, after harvest, they leave the rest, they leave the crumbs for the Fulanis to bring their cows to come and, graze on and everything. Everybody was living in harmony until lately when Fulanis decided that, okay, now they want to be the boss of the land that was hosting them. That is the problem. Okay, the video is already getting longer and I really don't want to bore you. So I want to ask you, why aren't you making videos condemning the bandits? Instead, you are just being defensive. It's not all Fulanis, this and this. No, like when you show yourself as an exemption, people are going to see you that way. You become, like, how you project yourself is how people are going to see you. Okay, maybe you should start making videos calling on our leaders to fix our brethren, our brothers, members of our communities who are destroying the country. Okay, okay, bye. So ara láyé tí ọmọbìnrin yẹn ṣe lórí ọ̀rọ̀ báwọn èèyàn wọn bó ṣe ń jẹ gàba lórí àwọn èèyàn káàkiri dàlúrú dàgbòrú tọ́pọ̀lọpọ̀ nínú wọn ò ní rí, tí wọ́n dẹ̀ rí wọn ṣẹ́kọ̀ bò wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn làwọn ń dá wàhálà lẹ̀ ní gbogbo agbègbè tán bá wà. Ẹ wá wò ó kí Yorùbá wá fi lè ṣàríkọ́gbọ́n torí àwọn bá wa baálẹ̀ wa tí ń gbà wọ́n lálejò, wọ́n sì ń gbà wọ́n lálejò dọ́là, ẹ wo wàhálà tó wá wà ní Kwara bó ṣe wá ṣe tó. Àáfàá Buhari ọmọ Musa gan fi ṣe wáàsí níbi tó rọ̀ yẹn lédè pé ibìkan bẹ táwọn ti rí wọn nínú gbó tó jẹ́ pé àwọn gan gbé nǹkan dání níjọ́ tá à ń sọ yìí ni káwọn tó lè rí bí inú igbó yẹn wọ̀, ìgbà àwọn láti gbé nǹkan dání pé tẹ́ ẹ bá jẹ́ òun lọ kọ́kọ́ rí òun gan lọ kọ́kọ́ tàbọn lu yàn pé ohun tí Fúlàní dálẹ̀ ni àwọn gan mẹ́ṣẹ̀ life. So kí wàá la fẹ́ fàyọ tẹ́yìn gómìnà tẹ́ wàá gbọ́ tẹ́ máa sọ pé ẹ̀fẹ́ rẹ̀ ni tí ó bá yín rescue, tí ó bá yín pẹ̀tù sí ìṣòro tẹ́ ẹ ní state yìí, nígbà tí a mọ̀ pé apájọba ọ̀ká ìdí nìyí tẹ́ fi gbogbo àwọn nǹkan tẹ́rí tó ń ṣẹlẹ̀ wọ̀nyẹn
káàkiri lọ́dọ̀ wa a fi lè ṣe àyẹ́sí olóyè a sì fi kí wọn kó ọmọ ṣe lẹ́ẹ̀kan sí wípé àwọn ará Kwara ń retí yín láyọ̀ ní ìrìn àjò náà ó jẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run títí ń fún yín ṣe látẹ̀yìnwá kò ní padà lẹ́yìn yín torí gbogbo ẹ̀ náà ẹjẹ́ àfisọ́wọ́ Elédùmarè kágbà pé òun lọ́ba tó láṣẹ lórí gbogbo nǹkan òun lọ́ba tó lè ṣe nǹkan òun náà láṣẹ kan mọ́kù ọba tí kì í rìgírẹ́tì ọba tí kì í fi tó dábúra Elédùmarè tiwa mò ń máa ń sọ gbogbo ìgbà Elédùmarè tiwa kì í falẹ̀ àtọ̀sán búra ó jẹ́ nǹkan kan tó yẹ kẹ́yìn èèyàn kẹ́ lọ notice nípa Elédùmarè táwọn ké pè nílẹ̀ Yorùbá kò ní falẹ̀ búra kò sì ní fọ̀sán búra kò ní fi tó dá kò fi búra láéláé kì í sì búra tó lágbára lórí ìbúra òun lágbára lórí ìbúra kì í fi nǹkan kan búra so Elédùmarè tiwa nù tá a gbà fún ọba tó gbọngbọn ni tí ò fara ti nǹkan kan ọba tí kì í ké ọba tí kì í jẹ̀bi ọba tí kì í sunkún ọba tí ibi kì í pa ọba tí kì í complain bọ́lá ọba tí wàá ṣe rí nìyẹn tó gbọngbọn gan kò sí tí ò lè ṣe ọba tí ń sọ̀dá tí tún rọ̀jò lọ́ba tiwa so bó ṣe rí nù mi ò mọ tàwọn ẹlòmíì o nípa báyìí a máa lọ sínú ètò tó kàn ẹ bá wò ó mo mú caption kan wá tẹ́ ẹ máa wò lójú fọ́nrán yìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu máa mú fídíò yẹn náà wọlé tọkùnrin kan fi sọ̀rọ̀ ń bẹ̀. bàbá ti ṣe wọ́n ti bọ́nà ti give approval ni o bóyá wọ́n ti fẹ́ give approval ni lórí ọ̀nà Ìbàdàn Lagos Expressway a gbọ́ pé wọ́n náà fẹ́ ṣe àtúnṣe lórí ọ̀nà yẹn eléyìí jẹ́ ìkọminú gan lọ́pọ̀lọpọ̀ pé bọ́ọ̀ ni ọ̀nà tó ti dá tó báyìí ẹ wòye ọdún àti àkókò tí ọ̀nà yìí gbà má nǹkan ara gbọ̀ngàn ní ọkọ̀ pé kọ́ńtrátì fún láyé Jonathan tẹ́ni yẹn ṣe ọ̀nà yẹn títí ṣe tí ó dá ó dọ̀púlẹ̀ ní gbogbo ọ̀nà tí táwọn èèyàn níbi lọ èpè ẹ̀mí àwọn èèyàn bọ́ lákòókò tá a sọ yìí wọn ò rán náà yẹn ṣe láti parí gbàtíjọba Buhari débẹ̀ wọ́n gbà lọ́wọ́ àwọn tán gbé ọ̀nà yẹn fún ọmọ gbọ̀ngàn tí wọ́n sọ yìí náà gbọ́nà fún gbà yẹn wọ́n gbàgbé orúkọ máa yẹn àwọn á dá project yẹn padà fún contract yẹn padà fún RCC gbàtà RCC wá gbà RCC wá ṣe ọ̀nà yẹn ó ti ṣe parí even wọ́n ti ń ṣe renovation náà máa ń ṣe lọ́dọọdún ẹgbẹ́ wọn máa tẹ̀ sí wọ́n ń ṣe gbogbo ẹ̀ maintenance ọ̀nà yẹn wọ́n ń ṣe tààrí bó kéde kan wà tí ń jẹ wá lógún níbẹ̀ ẹ̀rẹ́ tí a fẹ́ ṣe maintenance ọ̀nà yìí kò sí ní kí ó dọ̀pọ̀ mọ́ láàrin oṣù kan ó dọ̀pọ̀ lè mú lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀mẹ́rin ní àwọn ó dọ̀pọ̀ ńlá ni ó dọ̀pọ̀ ńlá tó jẹ́ pé national news gbọ́dọ̀ ó gbọ́dọ̀ gbé into èmi wá expect kíjọba tó wà ń ta lónìí rò ní wípé ọgbọ́n wo lè dá gbogbo àwọn kọ̀rọ̀ kan dú tọ́nà lè gbà táwọn èèyàn lè gbà tó lè jẹ́ tuntun ṣe táwọn èèyàn fi mọ tí ó fi rọ àwọn èèyàn lọ́rùn láti ti wo Èkó torí ọ̀nà yẹn the busiest road ṣé ní West Africa ni bí ó tiẹ̀ jẹ́ West Africa àmọ́ ní Nàìjíríà is the busiest road ọ̀nà tó busy jù ní láti north láti south east láti south south láti everywhere ní the whole Nàìjíríà lọ mọ́tò ń gbà wọlé síbẹ̀ ọ̀nà yẹn busy débi pé torutoru àwọn tó nílé sẹ́gbẹ̀ẹ́ títí ń bẹ́ẹ̀ lọ bèrè àwọn náà lè ròyìn níbi tí ọ̀nà yẹn busy dé because ọ̀nà yẹn ló lọ sápapá lọ gbogbo ẹ̀ lọ káàkiri Èkó ọ̀nà yẹn nìkan tó wù Èkó nìyẹn tẹ́ bá ń bọ̀ láti Kánò tẹ́ bọ̀ láti Benin tẹ́ bọ̀ láti Enugu tẹ́ bọ̀ láti Port Harcourt ẹ̀ bọ̀ láti anywhere Ìlọrin ní Òṣogbo ní anywhere ọ̀nà yẹn ni gbogbo wọn gbà léèdè mi ò dẹ̀ rí state kan tí mọ́tò ò ní wá láti bẹ̀ wá sílùú Èkó níbi tọ́nà yẹn busy dé now láàrin èmi àtẹ̀yìn tẹ̀ ń wò mí yìí kí lẹ̀yin rò pé ìjọba lè ṣe sí ojú ọ̀nà bẹ́ẹ̀ kí lẹ̀yin rò pé ìjọba lè ṣe nínú èrò tèmi
èmi wá rò pé ìjọba yẹ ká wá alternative route ni nítorí anytime any day tó máa fẹ́ ṣe maintenance ọ̀nà yìí kò sí ni kí wàhálà mọ́ wà tó lè tí máa sábà la ẹ̀mí lọ nígbà míì. Ìjọba wa mo rí attitude kan náà ìjọba Nàìjíríà rẹ̀ pé wọn ò kí ń rí títí ẹ̀mí wọn èé ríro àfi irú tí wọn nìkan tó bá jẹ́ pé ìjọba máa ń rí ẹ̀mí èèyàn ro ni àti wàhálà àti ìdààmú táwọn èèyàn máa ń face nígbà kan tó bá take step láti ṣe kankan wọn ò ní máa ronú bí wọ́n ṣe ń ronú pé ọ̀nà yẹn o a fẹ́ contract it out fún company míì kí wọ́n bá ṣe ní concrete. Irú ilé tẹ̀sí sọ́nà ọ̀nà kí ló ń pa àdúgbò yẹn interchange lọ sí pápá láǹtó láti Ṣàgámù interchange lọ sí pápá láǹtó ọ̀nà yẹn ò tí ì parí. Irú olú alternative route yìí ló yẹ kí ìjọba ó mójútó kó jẹ́ pé parí kọ́nà yẹn ó já sí Ifọ̀ sódà àwọn mọ́tò tí ń lọ púpọ̀ náà àwọn mọ́tò tí ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ ni míì ń lọ sí Atan Ọ̀tà ìkankan ìmíì ó ń lọ sí ìdí ìrókò ìmíì ń lọ sí Ẹgbẹ́dá Ìdímù ìmíì ń lọ Yànàpájà ìmíì ń lọ sí Badagry expressway instead of kí gọ́ọ̀mẹ̀ntì wá ṣe rọ́nà tí Dangote ń ṣe lọ́wọ́ yìí kí wọ́n kan lójú àbí kí wọ́n kún lápá kọ́nà yẹn fi yá tí ó jà sí pápá láǹtó láti bẹ̀ títí dé Ifọ̀ pẹ̀lú rọrùn ìjọba ò rí yẹn. Ẹ wá ní ọ̀nà kan yẹn tó bísí jù yẹn náà ẹ fẹ́ shut it down kí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀ tí pẹ́ o ọ̀nà yẹn ò tí ì lo 2 years náà parí ẹ̀ o kò tí ì tó 3 weeks tẹ́sí maintenance ọ̀nà yẹn láìpẹ́ yìí. Ẹ wá ní ẹ fẹ́ shut it down ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní reconstruct again ẹ dákun ẹ dúró náà wàhálà ni ó pa ará Èkó wàhálà ìdààmú ìpayé kéke lè fẹ́ kí àwọn èèyàn bọ̀ lọ́nà yẹn gbogbo chọ́ọ̀chì ayé àwọn chọ́ọ̀chì ayé chọ́ọ̀chì tó lérò jù nílé ayé tá a wà tá a lò lọ́wọ́ yìí ojú ọ̀nà yẹn ló wà ó tó pé táwọn náà bá fẹ́ bẹ̀rẹ̀ end of the month kí ni wọn program wọn báyìí wọn ó shut it down ni tẹ̀lé ríbi lọ. Wọn jọ ọba Tinubu náà wá ń gbìyànjú àti tún bẹ̀rẹ̀ sí ní ṣe another new construction síbẹ̀ kì í ṣe pé ẹ fẹ́ expand ẹ̀ ní tẹ́ ẹ lè ṣe tó rọrùn jù ni pé ẹ fẹ́ kún ọ̀nà yẹn ẹ jẹ́ alternative route wà gbogbo ibi tá ń lò ń kára yẹn láti orí Kára bridge ẹ ya ọ̀nà míì tí ó tún lọ tó ṣe pé èèyàn lọ bọ́lẹ̀ sálágbólé àwọn tí lálágbólé ò ní nídìí àti máa gba orí long bridge lọ wàá kàn yà sọ́nà àdúgbò tí wọ́n ní gbogbo nǹkan tó yẹ kẹ́ rò rèé bóyìnbó ṣe máa ń ronú nìyẹn kí ló dáwọ̀ yẹn dúdú tẹ́ pé a kàn ya kákan jókòó kákan máa ṣe gangan tí ò ní túmọ̀ tí ò ní benefit aráàlú èyí lè máa rò wíwá sí pé nǹkan tó dáa ni torí pé yìí kì í gbàbẹ̀ ọ̀nà ló wà lọ́pọ̀ ìlú tẹ́ àbádọ́ tẹ́ ṣe ọ̀nà ní irú ọ̀nà yẹn náà alternative route ní tẹ́ bá tó bẹ̀ yẹn ṣe pé ẹ máa ìyẹn máa decongest nìkan ni instead of decongest ọ̀nà yẹn so that bó ṣe busy yẹn kò ní busy bẹ́ẹ̀ mọ́ ẹ wá fẹ́ mú ẹ kúkú tún fẹ́ shut it down fáwọn ọ̀dà bẹ́ẹ̀ 4 years rí torí kò lè parí lọ́dún yìí ọ̀nà yẹn ò lè parí lọ́dún méjì kì í ṣe project kékeré ẹ bẹ̀rẹ̀ Ìbàdàn expressway Ìbàdàn to Lagos ẹ fẹ́ ṣe ní kankéré ọdún wo ni wọ́n tó parí ẹ̀ àwọn ilé ìtẹ́ kó dání gan ẹ̀ parí ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ míì gbogbo ẹ̀yin tọrọ ìbákan tẹ́ ẹ bá ní Agbájá àti bàbá Bọ́lá Tinubu sọ̀rọ̀ ẹ lè bá wọn sọ̀rọ̀ torí pé bí mi ṣe ń rí kiri yẹn bó ṣe ń lọ mo ti ń rí bí wà ti jẹ́ pé owó ti fẹ́ máa mú nǹkan mi ìdání tí ò ní túmọ̀ kò ní túmọ̀ kankan kò ní túmọ̀ ọ̀dọ̀ bàbá yìí ò lè gbọ́ bò èmi kà sọ àsọ tèmi ẹ̀yin náà gbọ́ tọkùnrin náà sọ nípa wọn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi káàkiri àgbáláyé news tí Punch gbé ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí federal government ní kán rí construct Lagos to Ibadan express road again tí mi bá ṣe mistake ọ̀nà yẹn ń sìn ránṣẹ́ parí ẹ̀ it's not up to 5 years it's not up to 5 years tán ṣe ọ̀nà yẹn yes tí ẹ bá dẹ̀ wà ń bàdàn tẹ́ bá wọ bọ́ọ̀sì tó bá jẹ́ bọ́ọ̀sì lẹ́wọ̀ láti Ìbàdàn dé Bẹ́gà tí mọ́tò yẹn bá sáré tó bá jẹ́ bọ́ọ̀sì ó máa rìn ní 1 hour 10 minutes yes
tí ò bá sáré ó máa rìn ní 1 hour 30 minutes lọ́nà yẹn ń sìn bọ́nà yẹn ṣe dáa tó ẹ̀ tó wá rí kán ní construct ọ̀nà yẹn now again. Will you keep quiet? Ṣọ́nà yẹn ti bàjẹ́ ni I don't understand. This man. The federal government, I'm using this medium láti bá yín sọ̀rọ̀. Mi criticize yín. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ṣe dáadáa ni lọ́dọ̀ títì mi. Mi criticize yín. Continue. I'm using this medium láti bá yín sọ̀rọ̀. Instead tẹ́ ẹ fi approve Lagos to Ibadan express road again. 70 years old man. Àwọn tó bá mọ ilẹ̀ Yorùbá dáadáa ẹ bá wa sọ fún wọn kán approve Junction Ìwáràjà dé Àkúrẹ́ one way lọ́nà yẹn láti Gbọ̀ngán dé Òṣogbo one way lọ́nà yẹn láti Dùgbẹ̀ dé Àpáta dé Abẹ́òkúta one way lọ́nà yẹn láti Ìwó road Olódó dé Ìwó one way lọ́nà yẹn gbogbo àwọn ọ̀nà tí mo dẹ̀ sọ yẹ federal government ni wọ́n láti New Garage nìbàdàn dé Ìjẹ̀bú Òde one way lọ́nà yẹn àwọn ọ̀nà tó ti jẹ́ one way tán ti pẹ́ yẹn ni kẹ́ bá wa ṣe ẹ̀bẹ̀ ni mo bẹ̀ Lagos to Ibadan express road for now ẹ fi ilẹ̀. What type of plane is this? Tẹ́ bá dẹ̀ ti approve ẹ̀ mi lè dá padà but a kàn ń sọ fún yín bó ṣe yẹ kó rí. Èdè smoke Igbo. Tí ká bá gbéra ń bàdàn sí i àbí láti bẹ́gà tó bá mọ̀ bàdàn tó bá jẹ́ ká tí ò bá sí traffic tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ ká ò lè rìn nothing less than 50 minutes tó fi máa dé Ìbàdàn tí bọ́ọ̀sì bá rìn ní 1 hour 10 minutes 1 hour 30 minutes bọ́ọ̀sì ò lè rìn nothing less than 50 minutes or 1 hour ọ̀nà ilẹ̀ tó ní kán tún rí approve again ẹ ṣàánú wa orí mẹ̀kúnnù gbogbo àwọn kìíní orí mẹ̀kúnnù ló ń padà bọ̀ orí mẹ̀kúnnù ló tún máa padà bounce back. Yahoo ni gbogbo wa. Ẹ ṣàánú wa bàbá tẹ́ bá dẹ̀ ti approve it is well ẹnìkan máa bá ṣe lọ ọ̀run yabọ̀ ní ìṣòro ẹnìkan may God bless every one of us ẹ jọ̀ọ́ bá mi like page kẹ́ bá mi share. àwọn nǹkan tá a rí nìyẹn ṣe rí nǹkan tí ọkùnrin náà sọ ẹ wá bẹ̀rẹ̀ ọ̀nà tuntun míì bàbá ẹrú ọ̀rọ̀ yẹn wo ìbásàn kẹ wá alternative route tí ó wọ Èkó látara àwọn ọ̀nà láti Ògùn state ń bí báyìí táwọn ò rí tí wọ́n tó jẹ́ ọ̀nà federal bàbá ní kẹ́ ṣe o òun ló dáa jù ní tó dáa jù ní kẹ́ wá alternative route sódà gbogbo mọ́tò ò ní máa wá wù gba ojú kan ṣoṣo tán gbà yẹn tẹ́ bá ti wá fẹ́ ṣe ọ̀nà yìí ẹ ti fún ọ ní alternative tí wọ́n lè take tí wàhálà yẹn bá dé wọ́n bẹ̀rẹ̀ ọ̀nà ilé ìgbà rọrùn bẹ́ẹ̀ kàn báyìí kò sí ní ayé àwọn yẹn máa bàjẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa bàjẹ́ lójú ọ̀nà yẹn tí wọ́n tún bẹ̀rẹ̀ construction míì sí èrò tèmi nìyẹn o tó àárín ìdúwàlẹ̀ lórí ìkànnì ilé nìyí tí sáfù mọ́ mákọ̀tún ètò míì wá lórí ìkànnì èmi tí yín tó tọ́ bàbá àṣà.